Ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lájò níbikíbi tí ẹ bá ti ń wò mí tẹ́ ẹ ti ń gbọ́ mi, mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá mi pín ètò yìí kó lọ kan àwọn gọ́fúnà tiwa lára, kó lọ kan àwọn sẹ́nítọ̀ tiwa lára, kó lọ kan àwọn rẹ́ẹ̀pù, àwọn representative, kó lọ kan gbogbo wọn lára. Ojú ti gbogbo yín, ojú ti gbogbo yín fún àtẹ̀ǹdá fún ìran ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yin gọ́fúnà tiwa nílẹ̀ Yorùbá, ṣé ìwà tẹ́ ń wù sí wa yìí ṣé ìwà tó dáa ni? Ẹ bi ara yín léèrè. Ṣé ìwà tó dáa ni? Ṣé ìwà tó bójú mu ni? Kí ló dé? Ojú ti gbogbo yín, ó yẹ kẹ́ ẹ máa dọwọ́ bojú ni. Ó yẹ kẹ́ ẹ máa dọwọ́ bojú ni. Ṣé nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá tí a sọ wípé ó ń dùn mọ́ ẹ nínú ni? Ṣé a sọ wípé inú yín dùn sí ni? Torí tí yín ò bá dùn sí, kí ló dé tẹ́ ẹ lè gbé ìgbésẹ̀? Kí ló dé tẹ́ ẹ lè gbé ìgbésẹ̀ akin lórí ìpànìyàn tí wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá, lórí ìjínigbé tí wọ́n ń jí wá gbé nílẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ni mò ń bá wí o. Ojú tì yín, ojú tì yín. Torí tí ojú ọ̀bà tì yín ni, ó yẹ kẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ tipẹ́tipẹ́ lórí bí àwọn Fúlàní ti ń pa wá, lórí báwọn Fúlàní ti ń jí wá gbé, lórí báwọn Fúlàní bí wọ́n ti jẹ́ kí àwọn bàbá wa rí oko dá, bí yóò rí jẹ́ kí wọ́n lọ oko láti lọ dá oko. Ó yẹ kí ojú ó tì yín, ojú tì yín. Gbogbo ẹ̀yin sẹ́nítọ̀ tẹ́ ẹ jọmọ Yorùbá tẹ́ ẹ wà l'Ábùjá, ó yẹ kí ojú ó tì yín lórí ìwà burúkú táwọn Fúlàní wù fún wa. Tẹ́ ẹ ti wà ní pòsíṣàn láti kọ̀yà ẹ̀ fún wa, tẹ́ ẹ dákẹ́, ẹ̀hún wà ń ran wọn ò bá pa wá tán ọ̀kàn yín. Ojú tì yín, ojú tì yín. Kí la yàn ń lọ bẹ̀ fún ganan? Torí kí ọmọ Yorùbá fi tẹ̀ka fún yín lọ bẹ̀ tẹ́bí tẹ̀lé bá gbèjà wá ní. Tí ẹ̀gbìn kan tó bá ta lé wa lórí tẹ̀lé bá gbèjà wá lẹ́bí lọ́bẹ̀. Ó ti wá fojú hàn gbàgbà báyìí pé torí wá lọ bẹ̀ yẹn torí àpò tí ilẹ̀ fi lọ bẹ̀. Torí tí ẹ bá lọ bẹ̀ torí àpò ara yín ni, bí wọ́n ṣe ń pa wá tí wọ́n ń jí wá gbé, ó yẹ kẹ́ ẹ jà fún wa. Ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ìpànìyàn tí ń pa wá ní Yorùbá. Ojú tì yín, ojú tì yín, ojú tì yín. Torí tí ojú ọ̀bà tì yín ni. Ṣé bó ní ń pa àwọn ọmọ Yorùbá ní gbèjègbèjọ, ṣé inú yín dùn sí ni? Gbogbo ẹ̀yin sẹ́nítọ̀ tí wà náà ń bá wí o. Ẹ bá mi pín fídíò yìí kó lọ kan gbogbo wọn lára, kójú lè bá àtì wọ́n. Àwa ń pariwo wípé a sì ìlú yà, àwọn tá a yàn sípò gẹ́gẹ́ ni a sì yàn, àwọn gẹ́gẹ́ lọ dájú. Àwọn ni wọ́n ń fi ẹ̀mí wa ta káàdì, àwọn ni wọ́n ń gbowó ẹ̀mí wa lọ́wọ́ àwọn Fúlàní. Torí tí ó bá rí bẹ́ẹ̀ ni, bóò ni àwọn Fúlàní ti máa pa wá tí wọ́n máa jí wa gbé? Ẹ wá dákẹ́, ẹ ní sọ kankan tó yẹ kó rí bẹ́ẹ̀. Ojú tì yín, ojú tì yín. Gbogbo ẹ̀yin representative tẹ́ ẹ represent wa nínú ìjọba location 9 nínú ìjọba Nàìjíríà, ojú tì yín pẹ̀lú bí wọ́n ṣe ń pa wá lẹ̀ Yorùbá. Ojú tì yín pẹ̀lú bí wọ́n ṣe ń jí wá gbé nílẹ̀ Yorùbá. Ojú tì yín pẹ̀lú
bí wòye táwọn èèyàn ó rí oko dá mọ́. Ojú tì yín torí tí ojú ọ̀bà tì yín ni ó yẹ kẹ́ ẹ ti gbégbèsè lórí ìwà burú táwọn Fúlàní ń wù lé wa lórí. Torí tí ojú ọ̀bà tì yín ni ó yẹ ká tẹ́ ẹ ti gbégbèsè lórí ìjínigbé tí wọ́n ń jí wa gbé tí wọ́n ti ń gbowó lọ́wọ́ wa. Kí ló dé? Kí lára ń gbá wọn? Ìjẹ́ yìí gbọ́ rí ipò ìyẹn Yorùbá ọlọ́lẹ̀ Haúsá iná ń já Haúsá gbé ń gbowó lọ́wọ́ wọn. Ṣé ẹ gbọ́ rí ni? Nǹkan tójú fi tì í nìyẹn. Ojú tì yín tí ẹ̀ bá ètè wá nǹkan ṣe sí pípa tó ń pa wá lẹ̀ Yorùbá, tí ìjọba pé tí wọ́n ń jí wá ń pè lẹ̀ Yorùbá, tí ẹ̀ bá ètè wá nǹkan ṣe sí ojú tì yín. Ojú tì yín. Gbogbo ẹ̀yin gómìnà sí wa, gómìnà Ṣèyí Mákindé, gómìnà Adémọ́lá Adélékè, gómìnà Dàpọ̀ Abíọ́dún, gómìnà Ayédàtiwa, àti gómìnà Sanwó-Olú. Gbogbo yìí ni à ń pariwo là ń dárúkọ síta ní báyìí pé ẹ tètè gbégbèsè. Ẹ má wo ìran Yorùbá níran káwọn Fúlàní ó pa wá tán. Ẹ má bò wá níran káwọn Fúlàní tí wọ́n pa wá tán. Kí ló dé? Ẹ̀ṣẹ̀ wo la ń ṣàwọn Fúlàní gan? Ẹ̀ṣẹ̀ wo la ń ṣẹ̀yìn gan gẹ́gẹ́ jẹ́ gómìnà tẹ́ ń gọ̀ fún wa nílẹ̀ Yorùbá tó fi jẹ́ wípé nígbà táwọn Fúlàní ń pa wá kàádẹ́ sọ̀rọ̀ kàádẹ́ gbígbèsè ẹ̀fọ́ lẹ́ran ẹ̀hún wà níran. Ẹ ń sọ wípé wọn bá pa wá tán kọ̀ọ̀kan ikọ́ yẹn òun lójú fi tì yín. Ojú tì yín tí ẹ̀ bá ní wà kan ṣe sí ojú tì yín. Àmọ̀tẹ́kùn tí wọ́n dálẹ̀ nílẹ̀ Yorùbá, ojú tì yín nígbà tí ẹ lè pàṣẹ kí wọ́n máa gbébọn rìn. Àwọn Fúlàní tí wọn ò sínú ìjọba àwọn ń lo AK-47. Àwọn Fúlàní tí wọ́n ń pa wá yìí wọ́n ń lo AK-47. Àwọn Àmọ̀tẹ́kùn ẹ wo ìbọn tó fi sí wọn lọ́wọ́, ẹ wo ọ̀bọ táwọn fi protect ará ìlú. Ojú tì yín tí ẹ bá lè wá ọ̀nà láti jẹ́ kí àwọn Àmọ̀tẹ́kùn náà káwọn náà máa lo AK-47. Àwọn sì wà nínú ìjọba, àwọn wọ́n wà nínú ìjọba security ilẹ̀ Yorùbá ni wọ́n ń jẹ́. Kí ló wá dé tẹ́ ẹ lè bí ìmọ̀ ṣọ̀kan tẹ́ ẹ jà fún Àmọ̀tẹ́kùn láti rí pé àwọn náà ń lo AK-47? Ojú tì yín gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá tí ẹ bá lè gbégbèsè yẹn. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ojú tì yín tí ẹ bá ètè wá nǹkan ṣe tí ìwà táwọn Fúlàní ń wù fún wa ilẹ̀ Yorùbá. Ojú tì yín tí ẹ bá ètè gbégbèsè. Ojú tì yín. Ẹ̀yin adé wà nílé, ẹ̀yin adé ń gbọ́ wa káàkiri àbáláyé. Gbogbo nǹkan tá a sọ látara rẹ̀ òun ló fà á tá a fi ń pariwo wípé Yorùbá nation òun la fẹ́. Òun ló fà á tá a fi sọ wípé self determination òun ni ọ̀nà àbáyọ. Torí àwọn gómìnà yìí, àwọn gómìnà tá à ń pariwo wọn yìí, wọn ò ní ìfẹ́ ará ìlú. Kò sí ìfẹ́ ará ìlú lọ́kàn wọn. Ẹ má jẹ́ ká pa wọ́n fúnra wa. Torí tí ìfẹ́ ará ìlú bá wà lọ́kàn wọn ni gbogbo ìwà burú táwọn Fúlàní wù fún alẹ̀ Yorùbá ó yẹ ká ti rí pa tí wọ́n kó lórí ẹ̀. Ọmọ Yorùbá ó yẹ ká ti rí pa tí wọ́n kó lórí ẹ̀. Tí ìdí àti pupa ní sọ̀rọ̀ yìí àti ìrí ìgbésẹ̀ kankan tí wọ́n ń kó lórí báwọn Fúlàní ṣe ń pa wá. Ṣé bá ní mọ́ bá lọ ní ọdún mélòó ṣe gbólé ìdá? Ọdún mélòó ni a fẹ́ ṣe gbólé ìdá? Gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa tẹ́ ń wá òmìnira Yorùbá, ìbá dá
kí a jọ fi ìmọ̀ ṣọ̀kan lórí self-determination bàbá wa emeritus Professor Banji Akíntóyè tí wọ́n gbé dání. ìbá dáa ká jọ fi ìmọ̀ ṣọ̀kan lórí Yorùbá nation tí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣáà second of our time tí wọ́n gbé dání. ìbá dáa kí a jọ fi ìmọ̀ ṣọ̀kan lórí self-determination táwọn àwọn ọba kọ̀ọ̀kan tó jẹ́ àwọn ọba ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ òmìnira Yorùbá tí wọ́n gbé dání, kí a jọ fi ìmọ̀ ṣọ̀kan. ìbá dáa gbogbo àwọn àgbààgbà tí wọ́n rí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n rí wọn ká láti rí pé ìran Yorùbá bọ́ lóko ẹrú. ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa, àwọn ń pariwo síta fún yín wípé ẹ jẹ́ ká sọ wájú olùsọ̀wọ̀, kájọ jàjà ìlájàyè. torí tí a bá jàjà ìlájàyè, tá a bá sì wà nínú Nàìjíríà iṣẹ́ ogun pípa wá táwọn Fúlàní ń pa wá kò ní dópin o, ẹ bẹ̀rẹ̀ ká tẹ̀ra wa o. àsìkò tá a wà yìí ikọ́ ra lè tẹ̀ra wa, àsìkò tá a lè bá a sọ̀rọ̀ dún ọ̀rọ̀ òun la wà yìí. ẹ̀yin náà wò ó, ebi ń para ìlú, gbogbo kan di ọ̀rọ̀ gógó, gbogbo kan di ọ̀rọ̀ gógó. àwọn Fúlàní sì ní wọ́n mọ̀ kan tí wọ́n ń ṣe. èròǹgbà wọn ni wípé láti wá gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ni. àwa ni ẹ má jẹ́ ká sùn tẹ́tẹ́rẹ́, ẹ má jẹ́ ká sùn tẹ́tẹ́rẹ́, ẹ jẹ́ ká fún ṣòkòrò wa kó le, ká dìde pẹ̀lú ẹsẹ̀ méjèèjì láti rí i pé a jà fúnlẹ̀ bàbá wa. ọmọ Yorùbá, ọmọ káàró òjíire, àwa ń pariwo fún yín tantantan o. ìbádákẹ́ gbọ́ ariwo tá à ń pa. ẹ má sọ pé yá inú wa àkànpá àtó lákan ni o, àpàtó bí àjèrí ìdùsílẹ̀ òun láriwo tá à ń pa o. ìwà burú táwọn gọ́fúnà yìí wù fún wa tó kù díẹ̀ káàtó, òun là ń pariwo síta o, a sì máa pariwo síta náà ni. torí wípé kò sí ojúmọ́ kan tílẹ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ká má gbọ́ ìròyìn aburú nínú ẹ̀. kò sí ojúmọ́ kan tílẹ̀ mọ́ lórílẹ̀‐èdè location náà yẹn ṣe ẹ̀ ká má gbọ́ ìròyìn aburú nínú ẹ̀. sọ ẹ̀ kó rí bẹ́ẹ̀. àwọn ọ̀dọ́ ń pariwo ibi bí ń pa wọ́n. àwọn tíṣà wọ́n ń pariwo pé ìjọba ò fáwọn olówó oṣù. àwọn civil servant náà ń pariwo tàwọn náà. kí ló dé? ọjọ́ ìfẹsẹ̀ gbélé ìdá. Ọlọ́run ti fún ẹ̀ Yorùbá, Ọlọ́run fún wa ní ilẹ̀ tó dáa, ilẹ̀ ọlọ́ràá. ó jẹ́ kò sí nǹkan tá a lè gbìn síbẹ̀ tí ò ní wù. àmọ́ àwọn ará bí wọn ò fẹ́ ká rí i ṣe, káwọn olè bàrá ìmọ̀ kó tiwọn wá láti wá tà fún wa, wọn á fẹ́ sọ wá dẹrú wọn. òun la fi sọ pé ẹrú Fúlàní là ń ṣe, ẹ má jẹ́ ká tanra wa. àwọn ọmọ Yorùbá, ẹrú Fúlàní ni wá, ẹ jẹ́ ká gba wáyé lọ́wọ́ wọn. ẹrú Fúlàní ni wá, torí tá a bá ṣe Fúlàní bóun ni wọ́n ṣe mọ̀ pa wá ní gbèjégbèjọ. àwọn tá a gbè ní gọ́fúrọ̀t tí wọ́n gọ́fà wa, wọ́n dákẹ́, wọ́n fọwọ́ lẹ́rán, wọn ò sọ nǹkan nípa àgbà burúkú tó mọ̀ wù yẹn. àwọn ọba kọ̀ọ̀kan tó jẹ́ pé ọba ọmọ àlè ni wọ́n, tí wọ́n wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá, àwọn náà fọwọ́ lẹ́rán, ó wù wá ran torí pé àwọn Fúlàní ti fún ọ ní màálù, wọ́n ti fún ọ lówó. àmọ́ àwa tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá tí ìyà ń jẹ wá, tára ni wá, ẹ jẹ́ ká dìde ká jà fẹ́tọ̀ọ́ wa. ẹ má jẹ́ káwọn kan dẹ́rù bà wá pé a ní right láti jà fẹ́tọ̀ọ́ wa, a ní right láti jà fún ẹ̀tọ́ wa. àwọn ọmọ Yorùbá, a ní right láti jà fẹ́tọ̀ọ́ wa. ẹ má jẹ́ káwọn kan mọ̀wùmọ̀wù mọ́ wa, ẹ má jẹ́ káwọn kan dún mọ̀wùmọ̀wù mọ́ wa. ohun tá a fẹ́ la fẹ́, ohun tá a fẹ́ a ò fẹ́ ni. ohun tá a fẹ́ òun láriwo tá à ń pa ní ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí pé Yorùbá nation òun la fẹ́. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àbáláyé,
tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí Yorùbá nation ẹ jẹ́ ká rí lábẹ́ kọ́mẹ̀ntì, ẹ jẹ́ ká rí lábẹ́ kọ́mẹ̀ntì pé Yorùbá nation la fẹ́. We don't want to be part of Nigeria anymore. Nigeria ti fail wa, Nigeria ti já wa kulẹ̀. Orílẹ̀ Nàìjíríà ó ti sọ wá di ẹ̀dùn arinlẹ̀. Tá a bá kó Nàìjíríà kò sí èèwọ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹni tẹ́ ti ń pariwo wípé tí mo Yorùbá bá kó Nàìjíríà ebi ó pa wá, ẹ̀ stop ṣe bẹ́ẹ̀, ibi jẹ́ ìrìnà dé ni irọ́ ni. Àwa gangan la gbé Nàìjíríà dání. Ẹ̀mẹ̀ka àwọn kan tẹ̀yìn, ẹ̀mẹ̀ka àwọn kan pàrọ̀ fún yín. Àwa Yorùbá gangan la gbé Nàìjíríà lọ́wọ́. Àwa gangan Nàìjíríà ń jẹ. Tí ó bá rí bẹ́ẹ̀ ni sọ́yẹ́ táwọn àwọn Fúlàní ọmọ wa dilẹ̀ wọn wà lẹ̀ Yorùbá láti àmọ́ pa wá, láti àmọ́ dìísú oko táwọn bàbá wa ń ṣe. Nígbà táwọn àwọn bàbá wa wọ́n máa fowó iyebíye fi lọ dáko lóko, ó wá tó àsìkò tó yẹ kí wọ́n kéré oko yẹn. Àwọn Fúlàní wọ́n wá kó màálù lọ ọbẹ̀, wọ́n lọ bà gbogbo náà jẹ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo nǹkan tá a rí nìyẹn tá a fi sọ wípé ó tó jẹ́ alùbàtà kan kì í dárin. Òòṣà tó o bá lè gbè mí ṣe mí bó ti bá mi. Tọ́lá kọ́ ni àjọ gbé Nàìjíríà pẹ̀lú àwọn Fúlàní. Torí wípé àìṣe ẹ̀yà kan náà, àìṣe èdè kan náà. Ọlọ́run ti fún oníkálukú lédè ẹ̀. Ọlọ́run ti fún oníkálukú ọ̀nà tí ó gbà fi máa kékeré dùnmọ̀ láti máa ṣe òṣèlú ẹ̀. Kì í ṣe àwọn Fúlàní náà àwọn fọwọ́ lálẹ̀ fún wa. Tá a bá sì wọ Nàìjíríà, tá a kú Nàìjíríà, bí wọ́n ti máa fọwọ́ lálẹ̀ fún wa náà ni o. Àwọn tá a pè lórí wa, tá a pè lórí wa, bí wọ́n ti máa wò wá hàn ní o. Tí wọ́n ní ti ẹ̀ka fún wa o. Bí wọ́n ti mọ òwò àrùn náà ní bí tí wọ́n ní ti ẹ̀ka fún wa o. Àwa tá a mọ̀ pé ìyà yín jẹ and go to a lot in Nigeria, tá a jọmọ Yorùbá, àwa gangan la jà fún òmìnira tiwa gangan. Torí tá a bá jà fún òmìnira tiwa gangan, eku ó ké bí eku, bẹ́ẹ̀ ni ẹyẹ ó ké bí ẹyẹ, ọmọ èèyàn wa ó fọ̀n bí ọmọ ènìyàn. Ẹ jẹ́ ká kí bàbá wa Aláàfin of Ọ̀yọ́ Abímbọ́lá Òwòadé Ẹlẹ́wùẹ̀tù àkọ́kọ́. Kábíyèsí bàbá adé ó pẹ́ lórí, ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́, ọ̀pá tẹ́ fi ń tẹ orí àga bàbá yín yóò pẹ́ bẹ́ẹ̀ sì ni àṣẹ ó pẹ́ lẹ́nu yín. Àdìgbò tẹ́ ẹ jẹ́ ọba ìlú Ọ̀yọ́ yìí yóò tún wulẹ̀ Yorùbá lára o, yóò tún wà lára. Ìgbà ilé wa yóò tún máa lé sí ni, àwọn ilé wa yóò tún máa lé sí ni, aboyún ilé wọ́n bí wẹ́rẹ́, àwọn àlànú ilé wọ́n tọwọ́ àlàbòsùn. Gbogbo ìdojúkọ wa nípa pípa táwọn Fúlàní ń pa wá, àsìkò yín alẹ́ òpé láṣẹ Èdùmàrè ọgbọ́dọ̀ dópin. Kábíyèsí bàbá, kábíyèsí bàbá, kábíyèsí bàbá, akínyìn o, ẹ pẹ́ lórí àléfà yín. Ikú kankan ò ní pa yín báyìí, ẹ̀mí yóò gùn, ẹ kó àjẹpẹ́, a ò yín pẹ́. Kábíyèsí abẹ́yìn ni àwọ̀ yín ni, ẹ bá wa gbé ìṣẹ̀ṣe Yorùbá lárugẹ, ẹ má jẹ́ káwọn kan wá tàn yín. Ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ìṣe. Àwọn Yorùbá mọ̀ pé ìran Yorùbá àṣà àti ìṣe wa orí àpèrè ẹlẹ́ jókòó lé lórí yẹn, ẹ bẹ́ẹ̀ káwọn kan wá tàn yín o. Àṣà àti ìṣe òun làwa ní, kò sí nǹkan tá à ń pọ́npìlẹ̀ sílẹ̀ Yorùbá. Àwọn àtọ̀hún wà àwọn ni wọ́n gbé sí wà fún wa, àwọn ọmọ nǹkan tó pìlẹ̀ sí àwa ń júbà ni àti ìjúbà ti Elédùmarè ni. Àmọ́ àwọn àtọ̀hún ìwà
tí wọ́n fẹ́ fi ọgbọ́n àrékérekè fi gbalẹ̀ wa lọ́wọ́ wa, àwọn ni wọ́n tó pa àwọn mẹ́sìn yẹn wá fún wa. Bàbá abẹ́yìn ni àwọn yìí ni o, ẹ má jẹ́ kí wọ́n tàn yín o. Lóòótọ́ ẹlẹ́bẹ̀ jẹ́ ọkọ̀ àràbù Abdulhakeem ọkọ̀ àràbù ni o, àmọ́ ẹ má tó bẹ́ẹ̀ ń jó kọ mùsùlùmí kẹ wá fọ́ pa àṣà àdìsí ilẹ̀ Yorùbá lójú. Bàbá à ń bẹ̀ yín ni, gbogbo ọmọ Yorùbá ròyìn, à ń bẹ̀ yín ni, à ń ròyìn ni. Ṣẹ̀ríà law tí wọ́n sọ pé Ṣèyí Mákindé ó endorse nílùú Ọ̀yọ́, ẹ tètè bá wà tó ṣe sí i, torí Ṣẹ̀ríà law tí wọ́n gbé wá yẹn kò dá o. Ọgbà tí máa gé àwọn ọmọ wa lẹ́sẹ̀, máa gé àwọn ọmọ wa lápá, máa fọ́ wọn lójú, nǹkan Ṣẹ̀ríà law wà fún nìyẹn o. Ẹ má lè ká gbọ́ irú kan bá láàyè ilẹ̀ Yorùbá o. Bàbá wa Aláàfin of Ọ̀yọ́, gbogbo ọmọ Yorùbá, àwọn ọ̀dọ́ à ń pa òṣìṣà fún yín wípé ẹ má jẹ́ káwọn kan tẹ̀yìn láti dojú àṣà àdìsẹ́ wa bólẹ̀ o. Ẹ má jẹ́ káwọn kan tẹ̀yìn láti dojú àṣà àdìsẹ́ wa bólẹ̀. Gbogbo ara mọ ìtumọ̀ àṣà àti ìṣe. Àwọn ọmọ àlè Yorùbá ni wọn mọ̀ túmọ̀ ẹ̀. Ẹ má jẹ́ káwọn kan sọ wípé Yorùbá ò lẹ́sìn àṣà la ní, inú àṣà wa àti ìṣe wa, inú ẹ̀ gẹ́gẹ́ lẹ̀sìn wa wà. Gbogbo owó tó pa fún láti bí ọdún nìsín, ojú wa ti là báyìí, òdodo wa ti ríran, àti mọ̀ báyìí o. Òun là fi ń sọ fún yín bàbá, bàbá ẹ pẹ́ fún wa o, ẹ pẹ́ fún wa o, ẹ pẹ́ fún wa o. À ní ìpawó fún yín o, àwọn ọmọ yín ń pawó fún yín. Àṣà àti ìṣe wa lọ́wọ́ tá a wà yìí, ó gbọ́dọ̀ jẹ gbogbo ọba ilẹ̀ Yorùbá lógún. Àṣà àti ìṣe wa ilẹ̀ Yorùbá, ó gbọ́dọ̀ jẹ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá lójú. Ẹ má gbé òfin ìlú míì, òfin ìran míì, ẹ má gbélé a lórí o ilẹ̀ Yorùbá o. Àwa náà ní ọ̀nà táwa náà ń gbà tá a fi ń ṣòfin ilẹ̀ Yorùbá o. Àwọn ọmọ Yorùbá, ìrànwọ́ ò ní parẹ́ o, á dùbà á tùṣẹ́ fún wa o. Gbogbo ohun tí a bá dáwó lé, tá a léwò lọ́kàn, Elédùmarè ló jẹ́ kó wá sí ìmúṣẹ fún wa o. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second, akínyìn o, ẹ kú àdúró ti bàbá wa Abímbọ́lá Òwòadé Aláwọ̀ Ẹ̀tù àkọ́kọ́ àti àwọn ọba tí wọ́n lọ yẹ bàbá wa sí. Gbogbo pátá la kí o, pátá la kí o. Irú ilé lámọ rí o, àní nígbà ìbáyé o. Ẹ fi ìmọ̀ ṣọ̀kan o láàrin ara yín, ẹ panupọ̀ dúdú kan. Ẹ mẹ́rin káwọn kó tún dájà lẹ́sìn láàrin o. Lọ́wọ́ tá a wà yìí, ìrẹ́pọ̀ la fẹ́ o, ìfẹ́ la fẹ́ o. A sì ní lọ́kàn pé lágbára Ọlọ́run lágbára Elédùmarè bá ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni ó rí o. Àsìkò bàbá wa Abímbọ́lá Òwòadé Ẹlẹ́wọ̀ Ẹ̀tù àkọ́kọ́ ló tù wá lára o, ló tù wá lára o, ló tù wá lára o. Ọ̀rọ̀ náà kò ní jù báyìí lọ. Gbogbo ẹni tẹ́ bá wò mí, gbogbo ẹni tẹ́ bá wo fọ́nrán mi, mo bẹ̀ yín ni mo wọ̀ yín ni, ẹ bá mi pín kó lọ dáadáa, ẹ bá mi pín kó lọ dáadáa, torí méjì tí mo páàsì kó lè bá àárín ilẹ̀ dáadáa, kó àwọn ilé bá gbọ́. Ṣé ẹ ti gbọ́? Kò ní jù báyìí lọ. Ó kọ́ tó mi lé padà, Ìbíyẹmí TV show ló kọ mi o, torí mọ̀ sí Ìbíyẹmí Ọláìtàn. Gbogbo ẹni tí a polówó ọjà yín, ẹ gbé wá fún wa o, á bá yín polówó ẹ̀ lórí ètò wa. Ṣé ẹ ti gbọ́? Á bá yín polówó ẹ̀ lórí ètò wa. Nọ́mbà mi náà mo fẹ́ pè fún yín, +229 01 61 89 80 05. Lẹ́ẹ̀kan sí +229 01 61 89 80 05. Lẹ́ẹ̀kan sí +229
01 61 89 80 05. Ẹ ṣé gan ni, àní jù báyìí lọ. God bless you all.